Hallelujah. 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 Praise the Lord. Hallelujah. 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 Praise the Lord. Hallelujah. 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 Praise the Lord. My Jesus conquered Satan. Hallelujah. Praise the Lord. Mo kí àwọn ọmọ Ọlọ́run. A máa kú ọjọ́ tòní. Àtúnkù orí ọ̀fẹ́ tí a tún rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ á sọ ipò ti péjọ mẹ́ta lórí ìkànnì yìí. Ó wáyé bẹ́ẹ̀ ni. Iṣẹ́ òdìdé ń ṣẹ́. Ìdá òdìdé ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n lórí ohun gbogbo a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ tí ní Ọlọ́run 1930 àgbọ̀. Orí ọ̀fẹ́ mìíràn la tún rí gbà lónìí láti gbọ́ wa dáadáa. Ẹ rí pé ní ọ̀tẹ̀ yìí gan-an a tún gbé fídíò wá. Kò ń ṣe ti ọlọ́díò tá gbé píṣọ̀ sórí ẹ̀. Ọlọ́run ti ṣògo. À ń sọ ńgbà yẹn náà rí pé fóònù wa ọ̀dà. A ti rí fóònù rà. Ọlọ́run máa ṣe. Ẹ̀mí àwọn wòlíì ó ṣe o. Gba ògo. A máa yìn ọ́. A máa gbé ọ̀gá ní tẹ̀sẹ̀ ẹ̀dáríjì. Àwọn ọmọ Ọlọ́run alààyè. Ẹ ti mọ̀ bá ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. A kọ́kọ́ wo ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Ọlọ́run ní sọ fún mi àti rẹ? Kí ni Ọlọ́run ní sọ fún mi àti rẹ lónìí? Ọ̀pọ̀lọpọ̀ ló ti rora rẹ̀ pin. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ìṣòro tó ṣẹlẹ̀ sí ó ti fẹ́ yà ní wèrè. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àìrówó ó ti sọ sí oko ẹrú. Kémi àti rẹ má bàa wọnú oko ẹrú lọ lónìí. Òun ni mo ṣe wípé ní àkókò pélété tí mo ní yìí kí a jọ sọ̀rọ̀ Ọlọ́run. Kí lóhun tí a fẹ́ gbé yẹ̀wò? Òun la pè ní Ọlọ́run ń dáhùn àdúrà. Bó ti wù kó rí, bí ìṣòro tilẹ̀ tóbi tó, Ọlọ́run á sì máa dáhùn àdúrà. Tá bá wo nínú Jeremiah 33 verse 3, ó ní ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn tí ìwọ kò mọ̀. Àwọn nǹkan kan wà tí Ọlọ́run máa ń ṣe ní ìkọ̀kọ̀, èyí tí kò hàn sí ènìyàn láyé. Kí Ọlọ́run tó ti sọ pé ké pè mí, ó túmọ̀ sí pé òun ni elétí gbóhùngbáròyé. Ó túmọ̀ sí pé òun ni Ọlọ́run tí kò yí padà tí máa ń gbọ́ àdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé lọ́dọ̀ ẹni tí ń gbọ́ àdúrà ní gbogbo ènìyàn yóò kórajọ pọ̀ sí. Ó túmọ̀ sí pé Ọlọ́run ń gbọ́ àdúrà ní gbogbo ènìyàn ṣe ń wá Ọlọ́run. Ọlọ́run ń dáhùn àdúrà. Tí ẹ lẹ́kọ̀ọ́ lè dàbí pé ó pẹ́, ṣùgbọ́n má rora rẹ pin. Má ì tí ì rò pin. Má ì tí ì ṣe ra rẹ léṣe. Nítorí pé Ọlọ́run ò tètè dáhùn. Ọlọ́run mọ àkókò àti ìgbà tí yóò dá oníkálukú ní ohun àdúrà rẹ̀. Àdúrà kì í pọ̀ jù. Àfi tó bá ṣaláì má tó. Àdúrà á sì máa stọ̀. Àdúrà tó gbà lénìí, ó lè má ṣiṣẹ́ lénìí. Kó jẹ́ pé nǹkan bí ọdún 5 sísìn ló ṣẹ̀ máa jẹyọ nínú ayé rẹ̀. O wá ní mọ̀ bóyá o ti gba àdúrà. Màmá àti bàbá, ẹ̀gbọ́n àti àbúrò tó ń gbọ́ mi ní wákàtí yìí, ẹ jẹ́ á máa gbàdúrà torí Ọlọ́run ń gbọ́ àdúrà. Ó sì ń dáhùn àdúrà. Jeremiah 33 verse 3 yẹn ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó ní ké pè mí, èmi ó sì dá ọ lóhùn. Èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn tí ìwọ kò mọ̀. Àwọn kankan wà ní oore. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé bí ìbùkún ayọ̀ tí Ọlọ́run fi pamọ́ fún ènìyàn, tó jẹ́ pé ènìyàn ò tí ì rí. Ṣùgbọ́n nígbà mìíràn ibi á máa ṣáájú oore. Ibi á máa ṣáájú ìbùkún. A fẹ́ kọ́fà ojú ènìyàn kó má bàa rí wípé oore ń bẹ nínú ibi. Tá bá tún wo nínú Matthew orí 7 ẹsẹ̀ 7 yẹn,
ó fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa. Ó ní béèrè a ó sì fi fún yín, wá kiri ẹ̀yin yóò sì rí, kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín. Ó túmọ̀ sí pé Ọlọ́run ń dáhùn àdúrà. Ẹni tó ní kó o béèrè, ó túmọ̀ sí pé ó ṣe tán láti fún ọ. Tí o bá sọ pé tí bàbá ọmọ bá sọ pé ọmọ mi o, béèrè lọ́wọ́ mi ohun tí o bá fẹ́ o, ó ti túmọ̀ sí pé tọ́mọ yẹn bá béèrè, bàbá yẹn ti ní lọ́kàn wípé dandan òun máa fún un. Màmá àti bàbá, Ọlọ́run á máa dáhùn àdúrà torí òun ló ní kó o béèrè, òun ló ní kó o wá kiri, òun ló ní kó o kànkùn. Torí náà ẹ jẹ́ á máa gbàdúrà, ká máa béèrè ní ọwọ́ Ọlọ́run, ká má ṣe iyèméjì. Ọ̀pọ̀lọpọ̀ ló máa gbàdúrà tán tá sọ wípé òun ò mọ̀ bí àdúrà yìí tẹ̀ gbà. Ẹlòmíì lórí ìkúnlẹ̀ tó ti ń gbàdúrà ló ti fi ẹ̀mí ara rẹ̀ káńsù àdúrà yẹn, ló ti fi káńsù ẹ̀. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ń dáhùn àdúrà. Ìgbà tó máa dáhùn ni ó lè má yí ọ, àsìkò tó máa dáhùn ló lè má mọ̀, ìgbà tó máa dáhùn sí ló lè ti gbàgbé pé ó ti gba àdúrà. Tá bá wo inú orin Dáfídì 145 verse 18 to 19, ó ní Olúwa wà létí ọ̀dọ̀ gbogbo àwọn tí ń ké pè é. Ọlọ́run wà létí ọ̀dọ̀ rẹ, Ọlọ́run súnmọ́ ọ, Ọlọ́run wà lọ́dọ̀ rẹ, kò jìnnà sí ọ rárá. Má wò pé kò gbọ́. Bí o pariwo gbàdúrà, ó gbọ́. Bí o gbàdúrà ní kẹ́lẹ́kẹ́lẹ́, ó gbọ́. Ọlọ́run ń gbọ́ àdúrà, ó sì ń dáhùn àdúrà. Kò sí bó ti wùn lè kó rí. Ó lè dàbí pé ó ti jẹ́ nígbà tí ọ̀dọ̀ mi ló dàbí pé Ọlọ́run ò gbọ́. Irọ́, ó gbọ́, ṣùgbọ́n ó nídìí, ó ní ohun tí ó fẹ́ mú jáde níbẹ̀. Olúwa wá, ó ń gbọ́ àdúrà. Olúwa wà létí ọ̀dọ̀ gbogbo àwọn tí ń ké pè é, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é ní òtítọ́. Tó bá ti ń ké pe Olúwa ní òtítọ́, ó máa dáhùn àdúrà rẹ dandan ni. Tí ó bá ti ń ké pe Olúwa ní òtítọ́, ó máa dáhùn àdúrà rẹ, tí kò ń ṣe lórí èké, tí kò ń ṣe lórí ẹnu nìkan ló fi ń ké pe Ọlọ́run. Ó ń gbàdúrà, ó ń ké pe Ọlọ́run, ó ń wọṣẹ́ o, ó ń wẹ̀ kànkàn. Máa gbọ́. Àwọn ọmọ tí ó mu sìgá, ó mu pàrágà, ó dẹ̀ sọ wípé ó ń ké pe Ọlọ́run. Ẹlòmíì àárọ̀ Sunday ilé ọtí lẹ bá ti kọ́kọ́ bá pàdé, ògógóró na junction, ẹni àjíǹrere ó tún dé. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo rántí bàbá kan nígbà tí mo sì ń wàásù kiri. Bàbá yẹn láàárọ̀ kùtùkùtù mo gbé igbá ìwàásù mi bá ń lọ. Ẹ gba Jésù gbọ́ kákòókò tó kọjá, bí Jésù bá dé o, àwáwí kò ní sí mọ́. Bá rí bàbá tó bọ́ta, ní ọmọ náà bá sáré tẹ̀lé, ló ní dádì mi, mo ti ń lọ skul, ẹ fún mi lówó oúnjẹ. Ó lè tọ́ ọmọ lọ báyà ẹ, sórí owó tó kù lọ́ọ́ mi ìpàrágà mo fẹ́ fi rà. Ẹ̀yin ò rí irú bàbá yẹn bí? Irú bàbá yẹn ò lè dáhùn àdúrà. Ọlọ́run ní máa ń dáhùn àdúrà ẹ̀dá. Ó wà létí ọ̀dọ̀ rẹ, Ọlọ́run súnmọ́ ọ̀dọ̀ rẹ, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é ní òtítọ́. Kò ń ṣe àwọn tí ń ké pè nú ìkà, kì í ṣe àwọn tí ń ké pè nú àrán kan odì yíyàn, kì í ṣe àwọn tí ń ké pè nú pé mi ò nífẹ̀ẹ́ ọmọnìkejì. Ẹlòmíì ń ké pe Ọlọ́run, ó lè kú sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ̀ bó ti wọ́n mọ́ ó. Àròyé yìí náà ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ẹ jẹ́ ká yí padà, ká súnmọ́ Ọlọ́run. Ẹlòmíì láyé yìí wàá gbọ́ ìdèdúmi ló máa ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ pariwo. Ṣé ìwọ ò ṣèyàn? Tí ò bá ti ṣèyàn, wọn ò ní ṣe ọ́. Bí ò bá ti ṣèyàn, wọn ò ní ṣe ọ́ láyé. Gbọ́ mi dáadáa, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é ní òtítọ́ ni Ọlọ́run wà. Yóò mú ìfẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ ṣẹ. Tó bá ti ń ké pe Ọlọ́run tó sì bẹ̀rù rẹ̀, tó ń ṣe wípé lórí àwọn nìkan lè ti ń ké pe Ọlọ́run, ó láti bẹ̀rù Ọlọ́run. Ìyẹn náà máa fi mọ̀ yìí pé òun ṣe tán láti ṣe tiẹ̀. Yóò sì gbọ́ igbe wọn pẹ̀lú, yóò sì gbà wọ́n. Ọlọ́run á máa gbọ́ igbe ènìyàn, Ọlọ́run á máa gbọ́ igbe aládùúrà, Ọlọ́run á sì máa gbà wọ́n, á máa kó wọn yọ. Arákùnrin àti arábìnrin, màmá àti bàbá tí ẹ gbọ́ mi àti ìtẹ́ rí mi wò ní ọ̀sánjọ́ tòní,
mo kí wa pé a kú oríire mo sì gbẹ́ ká mọ̀ wípé Ọlọ́run á máa dáhùn àdúrà. Bóyá ọmọ ni wọ́n wá ń tiẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ò tí ì fún ọ, àkókò ń bọ̀ tí Ọlọ́run máa ṣe, èyí tó túmọ̀ sí ni pé tẹra mọ́ àdúrà. Bóyá wọ́n ń wá ọkọ àbí òun wá aya, tẹra mọ́ àdúrà. Má tẹra rẹ lọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti tara ẹ̀ lọ́pọ̀. Nígbà tó yẹn náà bá fún lóyún tó wá tún lè padà sílé tó ti kúrò yẹn, nítorí pé ó ti tara ẹ̀ lọ́pọ̀. Arákùnrin àti arábìnrin, gbọ́ mi yé dáadáa lónìí. Ọlọ́run ń pè ọ́ wá sí ọ̀dọ̀ mi. Gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá ti dẹrù wọlé lórí, èmi yóò fún ọ ní ìsinmi. Ọlọ́run máa fún ọ ní ìsinmi. Tọ́lọ́run bá ti ṣèlérí, kò ní sọ wípé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ọlọ́run ń dáhùn àdúrà, lọ́mọ yẹn dájú. Bóyá o ti ń gbàdúrà látọdún tó kọjá, ó wá tí ìrẹsì, ó wá ní máa stop àdúrà yẹn, máa stop ẹ̀. Ọlọ́run ń dáhùn àdúrà. Ọlọ́run ń dáhùn àdúrà, ó sì máa dáhùn àdúrà rẹ ní orúkọ Jésù. Ẹ díjọ́ ẹ já gbàdúrà. Àpáta ayérayé agbé ọ̀gá. A yìn ọ́ fún wákàtí ọ̀wọ̀ yìí. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tí ó rán jáde. A dúpẹ́ torí pé a rí àánú gbà. Olúwa gbọ́ ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa ní tẹ̀sẹ̀ dáríjì. A kò lè rìn kórí ó má mì. Bàbá fàánú gbà wá, fàánú gbé wa ró. Ọ̀rọ̀ ẹ sọ pé ìwọ yóò ṣàánú fún àwọn tí ìwọ yóò ṣàánú fún. Ìwọ yóò ṣojú rere sí àwọn tí ìwọ yóò ṣojú rere sí. Wákàtí ọ̀wọ̀ Olúwa ṣojú rere sí wa. Jẹ́ a rí àánú gbà lọ́sàn-án, jẹ́ a rí àánú gbà láàárọ̀, jẹ́ a rí àánú gbà lálẹ́. Jẹ́ kó ògo bú jáde láyé wa. Olúwa, iye àwọn ènìyàn tí ó ń wo wọ́n rán yìí, Olúwa lórí YouTube wa, Ọlọ́run 1930 TV, lórúkọ Jésù, ilẹ̀kùn ògo wọn jẹ́ kó ṣí, ilẹ̀kùn àánú jẹ́ kó ṣí, ilẹ̀kùn oríire jẹ́ kó ṣí. Jẹ́ kí wọ́n di aláyọ̀, kán di ẹni ìbùkún, káláyọ̀ ká máa yìn ọ́. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ. Ìwọ tí ò ń wáṣẹ́ yẹn, mo rọ̀ ọ́ ká Psalm 35 lẹ́ẹ̀mẹ́ta. Kà sínú omi. Ó dá mi lójú pé iṣẹ́ yẹn á tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ìwọ tó ń wá ọmọ, rí pé ò ń ṣàwọn ọmọ wẹ́wẹ́wẹ́ lóore. Ra bisikíìtì fún wọn, òkúròrò ń kóró ìjọ. Ìwọ tó jẹ́ pé òun wá ọmọ tó ń kọra mọ́ ọmọ wẹ́wẹ́, gbá wọn lórí wàá láwùlà mọ́ wọn. Kò dáa. Ìwọ̀n yìí kò jáwọ́ ń bẹ̀. Wà á rí pé orí ọmọ máa pè ọmọ wá. Ìwọ tó jẹ́ pé ìyàwó ilé gbọ́, ẹlòmíràn náà jíǹrere ó tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú ẹ̀yìn náà ni. A ní ṣe ká má sọ. Ìyàwó ilé tó ń bú ìyá ọkọ, ìgbà wo náà ní kẹ́rù ẹ̀ bọ́ta. Ìgbà wo náà ní kẹ́rù ẹ̀ bọ́ta. Ń bú ìyá ọkọ, ń bá bàbá ọkọ, oníbà orí bàbá ọkọ ò pé. Bẹ́ẹ̀ sì ó fẹ́ pẹ́ nílé ọkọ. Ìgbà wo náà ló ní dọ́lọ́kọ mẹ́ta lọ́kọ mẹ́rin. Gbọ́ yé padà kúrò nínú ẹ̀. Ọlọ́run kó wà pẹ̀lú wa, kó ṣojú rere sí wa. Ẹ bá fi wọ́n rán ìwé iṣẹ́ káàkiri. Ẹ share lórí YouTube wa, Ọlọ́run 1930 TV. Ẹ like page yẹn, ẹ like Ọlọ́run 1930. Ẹ bá share, ẹ subscribe sí. Ẹ rí pé ògo Ọlọ́run yóò máa bú jáde láyé yín. Mo fẹ́ fi èyí sọ fún wa wípé a kì í gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Tẹnikẹ́ni bá sọ fún ọ pé o send owó lórí YouTube Ọlọ́run 1930, má dá wọn lóhùn. They are scammer, olè ni wọ́n. Tó bá ń gbọ́ olè, òun ni wọ́n. Ọlọ́run kó wà pẹ̀lú yín. Salvation is free. Ọ̀fẹ́ ni ìgbàlà. God bless you.